ọ̀pọ̀ èèyàn farapa lẹ́yìn táwọn jàǹdùkú sínú àbábọ́lẹ̀ níbi ìpolongo ìbò eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC ń ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Wàhálà dé. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ti sọ pé ọ̀pọ̀ èèyàn farapa lẹ́yìn táwọn jàǹdùkú agbébọn sínú àbábọ́lẹ̀ níbi tí ẹgbẹ́ òṣèlú APC ti ṣe ìpolongo ìbò nílùú Iléṣà lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 yìí ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lọ́nà. Ohun tí a gbọ́ ni pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ń ṣe ìpolongo ìbò níbi tí wọ́n ti ń rìn láti agbègbè Òkè Omírù lọ sí Ìsòkù nílùú Iléṣà lọ́wọ́ nìṣẹ̀lẹ̀ náà wáyé o. Ọmọ ẹgbẹ́ APC kan tó ń jẹ́ Ṣẹ́gun sọ fáwọn akọ̀ròyìn pé láàárọ̀ kùtù tí à ń padà sí olú iléeṣẹ́ ẹgbẹ́ wa làwọn jàǹdùkú kan tí ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Ọláwálé Akérèlé darí wọ́n sì kọlù sí wa. Àwọn jàǹdùkú náà yìnbọn sókè láti dẹ́rù bà wá àmọ́ ọ̀pọ̀ nínú wa sì dúró síbẹ̀ o, àdúró digbí. Báyìí ni àwa náà pakuru mọ́ wọn tí wọ́n sì yìnbọn sí àárín wa níbi tí a ti ń ṣe ìpolongo òbò. Ọ̀pọ̀ èèyàn ló fara gbọgbẹ́, ọ̀pọ̀ èèyàn ló fara pa. Ìbọn mú ẹlòmíín létí gan nínú wa o. Lẹ́yìn náà ni a tún kóra jọpọ̀ láti fi ẹ̀hónú hàn, ṣùgbọ́n ọ̀nàrẹ́bù Akérèlé tún kó àwọn jàǹdùkú wá láti dàwárú. Wọ́n ṣe ìkọlù sí wa, ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ APC ló sì farapa. Ọ̀gbẹ́ni Ṣẹ́gun fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti gbé àwọn ọmọ ẹgbẹ́ tó farapa lọ sílé ìwòsàn. Ó ní ìbọn bá awakọ̀ akẹ́rù kan àti àwọn èèyàn tí wọ́n ń kọjá lọ. Ṣẹ́gun sọ pé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ wa tórúkọ rẹ̀ ń jẹ́ Tóbi ń gbà tọ́jú lọ́wọ́ báyìí nílé ìwòsàn Wesley Guy Teaching Hospital. Bákan náà ni adarí ètò ìròyìn fún ìgbìmọ̀ olùpolongo ìbò fún APC Olúrẹ̀mí Ọmọwáyé fìdí rẹ̀ múlẹ̀ pé aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Akérèlé tó jẹ́ ọmọ ẹgbẹ́ àkọọ́dù ló wà nídìí ìṣẹ̀lẹ̀ abàmì náà. Ìkọlù yìí ló jẹ́ káwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílùú Iléṣà ṣe ìwọ́de láti ké pe àwọn agbófinró wípé kí wọ́n fọwọ́ òfin mú ọ̀nàrẹ́bù Akérèlé. Ẹ̀wẹ̀ ọ̀nàrẹ́bù Akérèlé náà ti ṣàlàyé pé òun wa ọkọ̀ lọ lágbègbè Ìsòkù níbi táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti ń ṣe ìpolongo tí òun bá wọn níbẹ̀. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè. Àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn sì wà pẹ̀lú mi nínú ọkọ̀. Àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn náà yìnbọn sókè láti dẹ́rù bà wọ́n. Lẹ́yìn náà ni a kúrò níbẹ̀ o. Nígbà tó yá ni ọ̀gá ọlọ́pàá DPO pè mí wípé àwọn èèyàn kan fẹ̀sùn kàn mí pé mo yìnbọn sáwọn ọmọ ẹgbẹ́ APC kan. Báyìí ni mo sáré lọ sí àgọ́ ọlọ́pàá láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ o. Èmi ò pẹ́ ní kankan o. Akérèlé ló sọ bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.